إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. A kí gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí à ń bá lọ al-af'alul mudha'af ibẹ̀ náà la dé táwọn al-af'alul madhiya là ń wá lọ. Náà nísìnyí báyìí a bẹ̀rẹ̀ sí máa wọn láti bí ọkùnrin kan tí a dojúkọ gẹ́gẹ́ bí a ṣe sọ ní ọjọ́ yẹn. A fẹ́ mú fáílùn máàdí ọkùnrin kan tí a dojúkọ wá. Iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fáílùn máàdí ọkùnrin kan tí kò sí níbí báyìí wá pẹ̀lú ká tú sílẹ̀. Òun náà ni má dáadáa. Àtìmọ́dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dọ̀máìrù raf'a tó ń tọ́ka sí ọkùnrin kan tá a dojúkọ. Òun náà ni anta. Àtìmọ́dé. Tí dọ̀máìrù raf'i bá ti wọlé tán fáílùn máàdí yóò fún fá'ul fi'li rẹ̀ ní súnkún. Yóò fún láàmul fi'li rẹ̀ ní súnkún. Adórí láàmul fi'li a bá fatiha á gbàdá náà fún súnkún. Bákan náà á ń tó wà níbi anta yìí á gbàdá nù. A bá dà á pọ̀ yóò wá di madadta. Madadta. So ìwọ ọkùnrin tí mo dojúkọ yìí ó ti nà sókè. So ti ń sìn so bá ti sọ nìyẹn. Bí a fẹ́ sọ sí pé kí ló dé tó gbé báàgì yìí sókè? Ó sì ti gbé sókè gbé síwájú ìgbà tí à ń sọ̀rọ̀. So lákàn sọ ní pé kí ni o? Limadha madadta al-haqiba? Limadha madadta al-haqiba? Kí ló dé tó gbé báàgì yìí sókè? Ṣé àbó ti gbé sókè sẹ́yìn? So madadta ó gbé sókè àbí ó sì fa nǹkan gùn. So Allahu náà máa ń lò bóyá tí ń bá spread nǹkan náà bóyá yẹn tẹ̀ nǹkan gba ẹsẹ̀. So máa ń lò fún un náà bẹ́ẹ̀ yẹn náà. So madadta ọkùnrin kan tá a dojúkọ ó ti nà sókè. So a fẹ́ mú fáílùn máàdí àwọn ọkùnrin méjì tí a dojúkọ wá. Iṣẹ́ méjì la ṣe. Alákọ̀ọ́kọ́ á lọ mú fáílùn máàdí ọkùnrin kan tí ó sì níbí báyìí wá pẹ̀lú ká tú sílẹ̀. Òun náà ni má dáadáa. Àtìmọ́dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dọ̀máìrù raf'u tó ń tọ́ka sí ọkùnrin méjì tá a dojúkọ. Òun náà ni antuma. Àtìmọ́dé. Tí dọ̀máìrù raf'i bá ti wọlé tán fáílùn máàdí
yóò fún láàmù lè fi ilé rẹ̀ ní sukun àdébí abá fatiha àgbàdà náà fún sukun. Bákan náà an tó wà ńbẹ̀ á gbà dànù tá bá wá dà á pọ̀ yóò wá di madadtuma. Àwọn ọkùnrin méjì tá a dojú kọ yìí wọ́n ti nà sókè. Lápèjúwe tá a bá fẹ́ lo àwọn fíìlù tó kù báyìí a lè lò ó, irú ẹ̀ wà nínú Quran. Látọ̀rí yẹn hajjá ní èdè Lárúbáwá ni kéèyàn ṣe hajj. Ẹ wá fẹ́ sọ fẹ́yìn méjì pé ẹ ti ṣe hajj, hajjajtuma fil aamil maadi. Ẹ̀yin méjì ti ṣe hajj ní ọdún tó lọ now, ó ti yé nísìnyí fil aamil maadi, ẹ ti ṣe hajj lọ́dún tó lọ. So irú ẹ̀ náà ni bá ti sọ nìyẹn, á lọ túlẹ̀ hajjajtuma, madadtuma, shaqaqtuma, shaddadtuma, saddadtuma. So bá sì máa mú wá lọ nìyẹn. So bá bá ti wá ń change ẹ̀ bẹ́yẹn, so ìtumọ̀ rẹ̀ ó máa change. Ṣùgbọ́n téléyìí fi ń jẹ́ fi'lu mudha'af àti ṣàlàyé nígbà tá à ń sọ̀rọ̀ nípa definition. So a fẹ́ mú fi'lu maadi àwọn ọkùnrin tó pọ̀ tí wọ́n sì níbẹ̀ wá. Iṣẹ́ méjì láti ṣe. Alákọ̀ọ́kọ́ á lọ mú fi'lu maadi ọkùnrin kan tí kò sí níbẹ̀ wá pẹ̀lú ká tú sílẹ̀, òun náà ni madada àti mudé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dhamir raf'i tó ń tọ́ka sí àwọn ọkùnrin tó pọ̀, òun náà ni antum àti mudé. Tí dhamir raf'i bá ti wọlé tọ fi'lu maadi yóò fún láàmù li fi'li rẹ̀ ní sukun lórí láàmù li fi'li abá fatiha á gbà dànù á fún sukun. Bákan náà an tó wà ńbẹ̀ á gbà dànù tá bá wá dà á pọ̀ yóò wá di madadtum. So àwa náà ti lágbára láti máa mọ àwọn tó kù báyìí. Madadtum, àwọn ọkùnrin tó pọ̀ tí a dojú kọ yìí ẹ ti nà sókè. A fẹ́ mú fi'lu maadi obìnrin kan tí a dojú kọ wá. Iṣẹ́ méjì la ṣe. Alákọ̀ọ́kọ́ á lọ mú fi'lu maadi ọkùnrin kan tí ó sì níbẹ̀ wá pẹ̀lú ká tú sílẹ̀ àti mudé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dhamir raf'i tó ń tọ́ka sí obìnrin kan, òun náà ni anti àti mudé. Tí dhamir raf'i bá ti wọlé tọ fi'lu maadi yóò fún láàmù li fi'li rẹ̀ ní sukun lórí láàmù li fi'li abá fatiha á gbà dànù á fún sukun. Bákan náà an tó wà ńbẹ̀ á gbà dànù tá bá wá dà á pọ̀ yóò wá di madadti. Obìnrin kan tí a dojú kọ yìí ó ti nà sókè àti àwọn fíìlù yẹn bó bá ṣe ń tú bá bá ṣe fẹ́ lò ó fún àtàwọn míì náà tó bá jọ fi'lu mudha'af ká máa mọ̀ wọ́n bẹ́ẹ̀. A fẹ́ mú fi'lu maadi àwọn obìnrin méjì tí a dojú kọ wá. Iṣẹ́ méjì la ṣe. Alákọ̀ọ́kọ́ á lọ mú fi'lu maadi ọkùnrin kan tí kò sí níbẹ̀ wá pẹ̀lú ká tú sílẹ̀, òun náà ni madada àti mudé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dhamir raf'i tó ń tọ́ka sí àwọn obìnrin méjì, òun náà ni antuma àti mudé. Tí dhamir raf'i bá ti wọlé tọ fi'lu maadi yóò fún láàmù li fi'li rẹ̀ ní sukun àdébí láàmù li fi'li abá fatiha á gbà dànù á fún sukun. Bákan náà an tó wà ńbẹ̀ á gbà dànù tá bá wá dà á pọ̀ yóò wá di madadtuma. So níbí báyìí so ìbá jẹ́ obìnrin àtọkùnrin, obìnrin kan àtọkùnrin kan, so bákan náà la ṣe sọ. Ìbá dẹ̀ jóbìnrin méjì madadtuma náà ni. So tọ́kùnrin àti obìnrin bá rò pọ̀ níbi iṣẹ́ gẹ́gẹ́ bí a ṣe ń ṣàlàyé bọ̀, madadtum ni á lò. So àwọn obìnrin nìkan ni a fẹ́ mú wá nísìnyí. A fẹ́ mú fi'lu mudhari àwọn obìnrin, fi'lu maadi àwọn obìnrin tó pọ̀ tá a dojú kọ wá. Iṣẹ́ méjì la ṣe. Alákọ̀ọ́kọ́ á lọ mú fi'lu maadi àwọn obìnrin tó pọ̀, fi'lu maadi ọkùnrin kan tí kò sí níbẹ̀ wá pẹ̀lú ká tú sílẹ̀, òun náà ni madada àti mudé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dhamir raf'i tó ń tọ́ka sí àwọn obìnrin tí wọ́n pọ̀, òun náà ni antunna. So gbogbo dhamir raf'i yìí láti ṣàlàyé o. Ẹni tí ò bá yé kó padà síbẹ̀ kó lọ wò ó, yóò yé insha Allah. So àti mudé. Tí dhamir raf'i bá ti wọlé tọ fi'lu maadi yóò fún láàmù li fi'li rẹ̀ ní sukun lórí láàmù li fi'li abá fatiha á gbà dànù á fún ní sukun. Bákan náà an tó wà níbi antunna yìí á gbà dànù tá bá wá dà á pọ̀ yóò wá di madadtunna. Àwọn obìnrin tá pọ̀ tá dojú kọ yìí o ẹ ti nà sókè. Ó wá kù fi'lu
kú fíìlù èmi tí mò ń sọ̀rọ̀ àti àwa tí a pọ̀ tá à ń sọ̀rọ̀. Lápèjúwe nísìnyí fíìlù èmi tí mò ń sọ̀rọ̀ àtàwa tá a pọ̀ tí à ń sọ̀rọ̀. Lápèjúwe nísìnyí tá a bá fẹ́ mú fíìlù èmi tí mò ń sọ̀rọ̀ ìgbà tán bí ẹ́ nísìnyí pé limadha madadta al-haqiba, kí ló dé tó gbé báàgì yìí sí òkè níbí báyìí? Wá sọ pé madadtu mo gbé nítorí nǹkan báyìí ni, mo gbé tí ìwọ náà fẹ́ sọ yẹn, ṣé ẹ mọ̀ pé ó ti ṣé sẹ́yìn wá fẹ́ sọ fún wa ìdí tó ń fi ṣé bó ni Lárúbáwá ó ṣe sọ. A fẹ́ mú fíìlù máàdì èmi tí mò ń sọ̀rọ̀ wá, iṣẹ́ méjì la ṣe. Alákọ̀ọ́kọ́ ká lọ mú fíìlù máàdì ọkùnrin kan tí kò sí ńbẹ̀ wá pẹ̀lú ká tú sílẹ̀ a ti mú dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dọ̀míìrì rọ́fúì tó ń tọ́ka sí èmi tí mò ń sọ̀rọ̀ òun náà ni ana a ti mú dé. Tí dọ̀míìrì rọ́fúì bá ti wọlé tọ fíìlù máàdì yóò fún láàmùl fíìlì rẹ̀ ní sukun, lórí láàmùl fíìlì á bá fátíhà á gbà dànù á fún sukun. Bákan náà ana yìí á gbà dànù á sọ di ta'adumatu, tá a bá wá dà á pọ̀ yóò wá di madadtu, madadtu mo ti nà sókè. Nǹkan tóbìnrin ó sọ nìyí, nǹkan tọkùnrin ó sọ nìyí. Àwọn àlàyé tó kù tá a bá fi kún tá a bá ti lè go through fíìlù salim bá a ṣe wọ̀n ọ́n tó bá ti yé wa inshallah a máa apply níbi eléyìí náà láwọn àlàyé tó bá kù. A fẹ́ mú fíìlù máàdì àwa tá a pọ̀ tá à ń sọ̀rọ̀ wá kó sá ti má jẹ́ àwa nìkan la ṣiṣẹ́ yẹn. Iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ ká lọ mú fíìlù máàdì ọkùnrin kan tí kò sí níbí báyìí wá pẹ̀lú ká tú sílẹ̀ òun náà ni madada a ti mú dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dọ̀míìrì rọ́fúì tó ń tọ́ka sí àwa tá a pọ̀ tá à ń sọ̀rọ̀ òun náà ni nahnu a ti mú dé. Tí dọ̀míìrì rọ́fúì bá ti wọlé tọ fíìlù máàdì yóò fún láàmùl fíìlì rẹ̀ ní sukun, lórí láàmùl fíìlì á bá fátíhà á gbà dànù á fún sukun. Bákan náà nahnu yìí á sọ di nun fatiha alif madi náà, tá a bá wá dà á pọ̀ yóò wá di madadna irú madadna yìí náà nísìnyí tá a bá lọ wò nínú Quran nígbà tí Allah subhanahu wa ta'ala sọ nínú suratul Hijr áyà 19 kí ni Allah subhanahu wa ta'ala sọ ńbẹ̀? Allah ní وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ شَيْءٍ مَوْزُونٍ. Nǹkan tá a fẹ́ lò ńbẹ̀ òun ni pé وَالْأَرْضَ مَدَدْنَاهَا, ilẹ̀ tẹ́ ń wò yìí o àwa la spread ẹ̀. Allah ní òun lòun fẹ̀ ilẹ̀ fún wa. Ká la fẹ̀ ilẹ̀ fún wa bí ilẹ̀ ṣe tó tá à mọ̀ pin rẹ̀. Á tún wá àwọn èèyàn kan láyé lónìí wọn ò ní pàtàkì Allah, wọn ò ní jọ́sìn fún Allah. Ó ti yé sí wa kán máa jọ́sìn fún Allah wọ́n tún wá máa ṣẹbọ pẹ̀lú Allah. Ṣé bàbá sọ́mọ gan tí bàbá bá ń ṣe nǹkan fọ́mọ tọ́mọ wá ń ṣẹ bàbá rẹ̀ sínú bàbá gan ó dùn? Ká máa sọ pé Allah tó dá gbogbo ẹ̀dá. Ẹ jẹ́ ká lọ ṣàkólé ká bá sì máa gbé ìjọsìn wa fún Allah nìkan tó jẹ́ pé òun ló dá gbogbo ẹ̀dá. Tá a bá wá wò ó nísìnyí gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé nígbà tá à ń ṣàlàyé dọ̀máìr yóò ti yé wa. Madadna tá a lá lò níbí báyìí ẹ má jẹ́ á lọ gbọ́yé pé bóyá Allah pọ̀ o, ẹyọ kan ni Allah ṣùgbọ́n respect ló jẹ́ fún Allah, ta'zim Allah ò fi ń gbéra rẹ̀ tóbi ni. Ṣó ti yé nísìnyí àmọ́ táwọn èèyàn bá fẹ́ lò á wòye sí pé ká ju méjì lọ, ká ju ẹyọ kan lọ. Ó wá lè jóbìnrin kan àtọkùnrin kan, ó lè jóbìnrin méjì, ó lè jóbìnrin kan àtọkùnrin tán pọ̀. Kó sá má ti jó nìkan ni ó ṣe iṣẹ́ yẹn inshallah. Ibí ni á fi ẹ̀kọ́ ọwọ́ sí ní òní. Tó bá tún di ilé ẹ̀kọ́ mìíràn á máa bá tó bá di next class ilé ẹ̀kọ́ mìíràn á bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tó kù láti bí al-af'alul mudari'ah, àwọn fíìlù mudari' ní agbọnrin fíìlù mudha'af. Ibẹ̀ náà láti ṣàlàyé fíìlù tá à ń lò náà la máa lò ṣùgbọ́n fíìlù tá à ń lò yìí ó dà gẹ́gẹ́ bí kọ́kọ́rọ́ fáwọn tó jọ
tó ti yé ìyàtọ̀ tó kàn máa ń wà ńbẹ̀ ní ìtumọ̀ ṣùgbọ́n iṣẹ́ tá a ṣe tó fi ń change tìtumọ̀ fi ń change iṣẹ́ kan náà la máa ń ṣe ńbẹ̀ inshallah. Irú tí tó tún jọ fíìlù yìí ṣákọ̀ yẹn òun ni pé kéèyàn fa nǹkan ya Allah náà lò nínú Quran so وشققنا الأرض شقا ثم شققنا الأرض شقا ìgbà tó ń sọ̀rọ̀ nípa yawmul qiyamah á falẹ̀ ya so inshallah ibí là á ti dúró tó bá di ẹ̀kọ́ mìíràn á tún máa bá lọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.